Egbinrin ọ̀tẹ̀ bá a ṣe ń paná kan òun nìkan ń rú. Màá fi tọ́pìkì ọ̀rọ̀ yìí ṣe Egbinrin ọ̀tẹ̀ nítorí bá a ṣe ń paná kan òun nìmíì tún ń rú jáde. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ń wò mí fún ìgbà àkọ́kọ́, orúkọ mi kò yí padà. Bàbá confam JP ni. Òdú ni wá, a kì í ṣe aláìmọ̀ fún olóko. Olóko bá lóun ò mọ̀ wá, a jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀tá tó dúró ní pópónà àti gùnkè wa nìyẹn. Kò dẹ̀ wá sí bó ṣe máa ṣe, kò sí bẹ́ẹ̀ dá ṣe máa rìn tó ní lọ́tà. Bá a ṣe lọ́tà bẹ́ẹ̀ náà la ṣe ní ọ̀rẹ́. Bẹ́ẹ̀ náà la ṣe ní ọ̀rẹ́. Jẹ́ kí n lọ sí ọ̀gangan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún gbogbo àwọn onílàákàyè pátá tí wọ́n mọ̀ wípé lẹ́nu bó ṣe kéré díẹ̀ yìí táwọn tí ń wò mí, ọ̀rọ̀ onílàákàyè òun ni mò ń sọ. Gbogbo ìgbà tó bá ti lè rí èèyàn kan, kì í ṣe pastor, don't even let us talk about pastor. Tó bá ti rí èèyàn kan tó jẹ́ wípé error ẹnì kejì ló ń mú jáde, Egbinrin ọ̀tẹ̀ ni. Bàbá ńlá Egbinrin ọ̀tẹ̀ ni. Ohun tí wọ́n dẹ̀ ń pè ní Egbinrin ọ̀tẹ̀ òun ni wípé kí wọ́n envy èèyàn. Many times màá rí pastor tó ń preach, a máa sọ̀rọ̀ against other pastors. Many times màá rí church tí ń preach, church á tún máa sọ̀rọ̀ against other church. We don't have to do this. Let us face what God sent us. I am talking to everybody generally, not pastors alone, not prophetess alone, not prophet alone, not the ministers of God alone. I am saying this generally. Egbinrin ọ̀tẹ̀ ni. Egbinrin ọ̀tẹ̀ ó ti bà nǹkan jẹ́. Egbinrin ọ̀tẹ̀ ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá fún ẹ̀dá ara wa àbí fún iṣẹ́ ìránṣẹ́ ara wa tàbí fún ohun tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ yìí. Egbinrin ọ̀tẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá fún. Mo wà nínú church lánàá, mo wá ń sọ̀rọ̀ kan. I begin to sing the song. Bí mo ṣe ń kọrin yẹn, I went into the realm of the spirit. Then I am crying. Olúwa wá ń sọ wípé dídí òun tá à ń pariwo yìí, ó ló jẹ́ kóun gan ti dé. Ṣùgbọ́n bóun bá dé, ta ló
pariwo olórin kọ tiẹ̀ ní amọ̀nà tètè wá o amọ̀nà tètè wá ayé ń dàrú o amọ̀nà tètè wá ayé ń bàjẹ́ o amọ̀nà tètè máa gbọ́ wa ìwọ kọ́ àwọn pariwo ṣùgbọ́n in the spirit of rhyme lánàá the Lord told me ó jẹ́ kóhun ti dé ṣùgbọ́n tóhun bá dé àwọn ń gbó lòun fẹ́ mú ìwọ ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin àáfà ìwọ ẹ̀yin babaláwo ìwọ ọkùnrin tó ń gbọ́ mi ìwọ obìnrin tó ń gbọ́ mi ìwọ ọmọdé tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ṣé kí n sọ tòótọ́ fún ẹ ọ̀run ń ṣọ̀fọ̀ Jésù ń ṣọ̀fọ̀ lórí àwọn Olúwa ń ṣọ̀fọ̀ lórí àwọn kan ó ń sunkún wípé tóun bá dé òun ò lè rí nǹkan kan mú padà. That is why he was so delayed. Pé kí Jésù dé kí Jésù fún trumpet kí Jésù máa mú èèyàn 100 nínú billions of people. Sori pé èṣù ti ń dá gbogbo ògbójì ojú á sì ti kò sí bí mo ṣe fẹ́ ṣe àpèdà ọ̀rọ̀ ló máa ní ojú òní ti Jésù. I am telling you there are areas tójú ti máa ti Jésù nírú areas yìí pé kí Jésù dé kó má rí ẹnikẹ́ni tó yẹ pé kò ju 100 people ló fò adúrú iṣẹ́ tí Jésù ṣe kéṣù wá gba gbogbo èèyàn tó kù kó mọ̀ pé ṣe lè ṣe máa ṣe wá. You never see us as a colleague. We never see ourselves as a team that is working for Christ to gain people and to make sure that we take them to the presence of God. Sọ fẹ́ yín babaláwo sọ ẹ bá mi sọ fún ọkùnrin tí ń gbọ́ mi àti obìnrin tí ń gbọ́ mi. Èmi ní discriminate anybody. Wàláì mo fi Ọlọ́run gbó rẹ̀ bí èèyàn bá parọ́ fún ẹ pé ẹ̀sìn ọ̀run nílà kì í ṣe ọ̀nà tó dẹ̀ gbàgbọ́ wàláì ó mọ̀ fún mi. Bí èèyàn bá parọ́ fún ẹ pé ẹ̀sìn mùsùlùmí kì í ṣe ọ̀nà tó dẹ̀ gbàgbọ́ ó máa fi náà. Bí èèyàn kan bá tún wá parọ́ fún ẹ pé kìrìsìtẹ́nì kì í ṣe ọ̀nà tí wọn náà dẹ̀ gbàgbọ́ ó máa fi. Torí gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀nà ni wọ́n láti lọ padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Mo fẹ́ balance faith ibẹ̀. But nínú gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ní àléébù tiẹ̀. Àṣekúpani wà lára wọn. Bẹ́ẹ̀ náà opposite ẹ̀ wà bẹ́ẹ̀. Nínú gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí láti rí èyí tó da àti nǹkan tí kò da nínú wọn. Kò sí ẹni tó lè fọwọ́ sọ̀yà wípé nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí èyí tó da àti èyí tí kò da nínú wọn. But Nikan àwa ṣùṣì lọ́tì tó fẹ́ gbà láti lè padà lórí Ọlọ́run ní ọjọ́ ìgbéjà ìjà. Láàárín ọ̀nà yẹn lèmi ti ṣùṣì Jésù tí mo lè máa ń fọwọ́ ẹ̀ sọ̀yà lójoojúmọ́ pé mi ò rí nǹkan kan tó lè mú mi kúrò níwájú Ọlọ́run. Láàárín ẹ̀ lèmi àti ìdílé mi láti ṣùṣì Jésù. Èmi àtàwọn ẹbí mi a ṣùṣì Jésù pé ọ̀nà tí Jésù òun làwa máa ń gbà níbi táwa ló ń tó ọ̀dọ̀ lọ. Ẹlòmíì ṣùṣì ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ọ̀nà bíbá ilé òun fẹ́ gbà. But igbóngbó bí mo ti sọ pé bí a bá ń pa náà kan ìmí àmà àwọn arábí
ó ń gbègbìnrin ọ̀tẹ̀ tá a bá pa náà kan èyí àtúbà listen. ìlú tí mo ti sọ̀rọ̀ yìí kò jẹ́ kí mùsùlùmí jáde ó ní kìrìsìtẹ́nì ìdá, kò jẹ́ kí kìrìsìtẹ́nì jáde ó ní mùsùlùmí ìdá, kò jẹ́ kí mùsùlùmí jáde ó lọ́ máa bó ní fàjà. mo lè fi gbogbo ẹnu sọ tí ìwọ náà dẹ̀wò tí kì í bá ń ṣe wípé ìkànnì àti ìdàlẹ̀. ẹ̀sìn àbáláyé ló kọ́kọ́ wà ní nàìjíríà. èmi ò sọ mi tó bá wù wọ́n o, nínú nàìjíríà ẹ̀sìn àbáláyé ló kọ́kọ́ wà. ìwọ náà mọ̀ dáadáa. I don't talk about other countries now. I am talking about this country alone now. nígbà tó dé bí wọ́n wí àwọn ẹ̀sìn tó ti wà, ẹ̀sìn àbáláyé yìí dé embrace wa. ó wù wá ọlọ́tẹ̀ẹ̀sẹ̀ ní kájọ́ máa ṣe. sórí ìbànújẹ́ Jésù báyìí, ṣé ìwọ náà padà wá rí ìbànújẹ́ Ọlọ́run báyìí? now àwọn abẹ́rẹ́ sí wọ́n go against each other nítorí ohun tá a fẹ́ jẹ àti ohun tá a fẹ́ mu. bá a ṣe ń gbègbèrè ọ̀tẹ̀, bá a ṣe ń pàkan ẹ̀kọ́ tó ń lò. Egbinrin ọ̀tẹ̀ nìyí, bá a ṣe ń pàkan ìpá tó máa mú. gbogbo onílàákàyè tó bá lè fi ara balẹ̀ láti understand ohun tí mo sọ yìí, mo fi Ọlọ́run bú rẹ̀. Your container must change now and forever. ẹ̀yin onílàákàyè kẹ́tù wá bá mi ṣíà ẹ̀ káwọn èèyàn lè understand, kọ́ lè mọ ohun tí mo sọ. tó bá jẹ́ pé àbáláyé ni fèsì, àwọn àbáláyé ẹ̀yin kìrìsìtẹ́nì àti mùsùlùmí ní làwọn lójú tó fi di pé àwọn náà sọ̀rọ̀ lòdì sí. wọ́n lè fi gbogbo àyà mi sọ wípé ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí kọ́ ló kọ́kọ́ wà nàìjíríà, ẹ̀sìn àbáláyé ni. and everything is going fine, everything is going smooth. go and search history. ẹ̀yin èèyàn yìí, ìyẹn ló dùn mí nínú àwọn ọmọ ọ̀sìn. wọ́n kọ́ dédé jáde máa sọ̀sọ̀kú sọ ọ̀rọ̀, máa bú àwọn èèyàn, máa láṣì àwọn èèyàn. ẹ̀sìn tó jẹ́ pé òun ní ẹ̀sìn tí àwọn bàbá ńlá wa gbé dání tí ayé dẹ̀ ń lọ dáadáa. ìwọ ò rí pé ayé tẹ̀yìn wá yìí, ayé yìí ti bàjẹ́ wọn yé lọ́wọ́ nínú wọn yìí. so I don't go contrary. I face my business. mi ò lè rí mi láyé yìí kí n go against àbáláyé àbí kí n go against àáfà. yeah, don't go against anybody, ṣùgbọ́n láàárín wọn àbí láàárín wa tá a bá rí ẹni tí ó ń ṣe nǹkan tó jẹ́ wípé nǹkan tó ń ṣe yìí lè confuse other people. I am talking about national things. tó bá pé personal life ẹ̀ ní kí ló kàn mí. ìwọ ṣáà rí Bobrisky, ìjọ wo ló gbọ́ tí mo bọ́ ta tí mo wá gbọ́ Bobrisky rí? lẹ́ẹ̀kan rí mo ti wá ta fún ọba Solomon rí. táwọn èèyàn jẹ́ pé wá àbẹ́ fi sílẹ̀ àwọn máa ń gbọ́, àwọn máa fi ń wà happy yẹn. ìdí ni wípé bó ṣe ń sọ ọ̀rọ̀ yẹn ń gbà yẹn okó ògbò kìíní kan ọ̀gbẹ́ni tí ń sọ̀rọ̀ yìí lọ, ọ̀gbẹ́ni máa bomi tútù sáwọn ọmọ lọ́kàn, nǹkan lè máa bàjẹ́. ìyẹn ló mú mi bọ́ àgbà yìí. àdẹ̀dúpẹ́ ní wọn lọ́wọ́ pé a parí ìjà wa. sàwọn nǹkan tí mi máa ń bọ́ta fún nìyẹn. èmi ò bọ́ta lórí pé kí condemn no. tí n bá ṣàtìrí pé ohun tó gbé dání yìí mo fẹ́ fi ba yé. I am talking about general national something tí kì í ṣe personal. mo lè mú bọ́ta. sí nǹkan tó kàn mí about personal somebody's life. tí n bá fẹ́ wá sọ nǹkan kan nípa yẹn, a jẹ́ pé nínú preaching màá sọ preaching, mi ò ní dárúkọ ẹnikẹ́ni, ṣùgbọ́n ẹni tó jókòó yẹn máa mọ̀ pé ohun tí mò ń sọ yìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run o. ẹni tó bá ti tabà kó lọ tún ibi tọ̀dọ̀ tiẹ̀ ṣe. ó tán. ẹ jẹ́ kí gbogbo wa ní sense. ẹ má bà ayé jẹ́. Jésù ń sunkún, Ọlọ́run ń bleed pé ó jẹ́ kóun gan ti wá, ṣùgbọ́n kí tó bá wá kí ló fẹ́ wá kó? èèyàn mélòó ló fẹ́ kó? nítorí pé èṣù ti kú ọ̀pọ̀lọpọ̀ ọmọ, ó ti kú ọ̀pọ̀lọpọ̀ èèyàn.
ṣé ìwọ náà wá wà nínú àwọn tí ó fẹ́ jẹ́ kí ojú kó ti Jésù? Tètè bá ń sọ ọ́ sí wa lójú kò lè ti Jésù, ojú lè ti Jésù. Bójú ò bá tì ní, in the spirit realm tí mo wọ̀ lánàá tó wá ń sọ fún pé akọ̀ ń pariwo kóhun dé ó jẹ́ kóhun ti dé, ṣùgbọ́n tóhun bá dé ṣé òun sì lè bá ìgbàgbọ́? Èèyàn mélòó lòun fẹ́ kó lọ? He's bleeding. Ṣé ká tó wí ká tó fọ̀ sí wà tí máa ní ojú ò lè ti Jésù in Jesus name. No, ojú ń ti Jésù. Jésù ń sunkún. Ọlọ́run ó ń bleed nítorí ọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run ń bleed nítorí ọ̀rọ̀ ẹ̀. Egbinrin ọ̀tẹ̀ bá ti ń pa kan òun nìkan rú. Bí ayé yìí ò bá ṣe dá tó bá jẹ́ pé oníkálukú fèsì business yẹ, me as a personal kí n fèsì business mi, you as a personal kò fèsì business yẹ, church kò fèsì business yẹ, mosque kò fèsì business yẹ, àbáláyé kí wọ́n fèsì business wọn. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa kò dìgbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ń jálé onílé kí ẹ wá máa fi bo tiyín káwọn èèyàn tó wá sin Ọlọ́run yín. Ẹ̀yin ẹ ṣe dáadáa. When you do it right, people will come to you. Àìpé ayé yìí ó máa so beautiful. Ayé yìí máa so calm. Àní rí wàhálà, àsìní rí dààmú. Everything will go fine. Egbinrin ọ̀tẹ̀ ni. Kò máa sọ̀rọ̀ chọ́ọ̀chì kan láì dá, kò máa ní aláṣọ funfun kò dá, pásítọ̀ yẹn má dá wọn lóhùn tó bá ti wọ dáadáa tó dáadáa bá wà lórí wọn, they are even. Irọ́ ni, níbo ló ti rí? Tó bá tiẹ̀ ń bá ìwọ sọ, ìwọ ò dẹ̀ béèrè lọ́wọ́ pé ń bo lọ́ ti rí nínú Bíbélì pé dáadáa tá a gbé sórí it is even. Egbinrin ọ̀tẹ̀ ni, wọ́n envy wa ni, that is enviness ó ti wà ń bẹ̀. Báwa ṣe ń pàkan, ìkan á máa rú sọ́tún, àwọn kan á máa rú sósìn, gbogbo ẹ̀ wá polúkúmuṣu. Èṣù bàbá wọn ti gbéṣẹ́ lé wọn lọ́wọ́. Àmì 666 ti wà ní agbárí wọn ní góńgó ta wọn. Àmì àwọn ti gba sátífíkẹ́tì 666. Wọ́n wá máa dá gbogbo ẹ̀rú. Bàbá ṣe ń pa náà kan pé báyìí ni ẹ̀tún máa gbọ́ wọn tún ti gbé mi jáde. Ọjọ́ wo láyé tó fẹ́ sinmi? Àṣẹ tún sọ yìí sí tọ̀rọ̀ Láìdé Lábákàrè òun ló tún ti gbé síta báyìí. Wọ́n á wá kankan gbé síta láti lè fi pa owó tó pé wọ́n gbọ́dọ̀ pa owó. YouTube gbọ́dọ̀ san owó fún wọn. Èṣù ni, I am telling you. YouTube torí yẹn èṣù ni. Facebook torí yẹn èṣù ni. TikTok èṣù ni. A gbé kalẹ̀ nítorí ìṣubú ẹ̀yin ènìyàn ni. Yẹn ló ṣe pé gbogbo ìgbà ni wọ́n máa ń pariwo I don't come out because of I want to collect money lórí ẹ̀. Ṣùgbọ́n mò ń jáde nítorí ìwọ tó fẹ́ dá national problem sílẹ̀, tó fẹ́ make sure wípé o bomi tútù sí àwọn èèyàn lọ́kàn, àbí o fẹ́ convince àwọn èèyàn against either God or either what it is right, then èmi máa jáde. Enough is enough. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run pátá, ẹ jẹ́ kí yìí di nǹkan tí ó máa di preaching nínú church yín. Ẹ jẹ́ kó líkálukú kó fèsì business yẹ. Ohun tá a rán wa sí ni pé ká preach gospel, and that is the basic truth. Ohun tá a rán wa sí nìyẹn, ká preach the gospel of Christ. Tá a bá wá ń preach gan, ò ní dárúkọ church, ò ní dárúkọ èèyàn, but bó ṣe ń sọ ẹni tó ní nǹkan tó ń sọ á máa pìkì ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ìgbà yẹn ni ayé tó ní ìsinmi. Ẹ jọ̀ọ́, mẹ́sẹ̀gì yìí ẹ̀yin onílàákàyè ẹ bá mi mú dání, ẹ bá mi ṣàṣàrò lórí ẹ̀, ẹ bá mi mú ohun ọgbọ́n jáde tẹ́ ẹ lè lò láti fi gáìdì ara yìí. Jesus is bleeding, God is bleeding.
no one as at now mi ò lérò pé ó lè rí 100 people láti gbé lọ tó bá dé lénìí, and there were billions of people all over the world. Èṣù ń ṣe iṣẹ́ gidigidi gan báyìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde. Èṣù ń ṣe iṣẹ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde. Àkókò yìí kọ́ ló jẹ́ kẹ́ ẹ takò ara yín. Àkókò yìí ló jẹ́ kí gbogbo wa dìde ká ṣiṣẹ́ Ọlọ́run ní tòótọ́. Egbinrin ọ̀tẹ̀ bá ṣe ń pàkan nìkan rú. Mùsùlùmí fèsì bísínẹ́sì ẹ̀. Kristẹni ẹ fèsì bísínẹ́sì tìyín. Oníṣẹ̀ṣe ẹ̀yin náà ẹ fèsì tọ̀dọ̀ yín. Mi ò rí nǹkan kan fi dá oníṣẹ̀ṣe lẹ́bi rárá, nítorí pé jẹ́jẹ́ ni wọ́n ń lọ. Wọn ò tiẹ̀ mẹ́nu kọ́ sọ̀rọ̀ lórí Kristẹni àti Mùsùlùmí kọ́kọ́ bẹnu àtẹ́lù wọn rí. Ọ̀ǹtì ìgbà tẹ́ jáde tẹ́ fẹ́ baṣẹ́ wọn jẹ́ mọ́ wọn lọ́wọ́. Òtítọ́ lèmi gbé dání. Mi ìbá èèyàn wá ta kí n wá máa sọ ọ̀rọ̀ tí kò ní ọpọlọ lórí. Mi ìwá ta láti gbéyàn kankan ṣubú, ṣùgbọ́n tá a bá rí ohun tí kò dáa, àwa sọ pé ohun tẹ́ ṣe yìí ò dáa ó tán. Ẹ̀sìn àbáláyé wọ́n fi ìfẹ́ gbà wá, àti Mùsùlùmí àti Kristẹni. Níbo ló wà nínú òfin tẹ́ máa sọ pé àbáláyé ò gbọ́dọ̀ operate níbì kan, àbáláyé ò gbọ́dọ̀ operate níbì kan, ẹ̀sìn àbáláyé ò gbọ́dọ̀. Níbo ló wà nínú òfin? Is it not the same Nigeria we are living, or are we not the same Nigerians? We can operate anywhere once there is love. Ìfẹ́ yẹn dẹ̀ lè ṣùgbà lọ́wọ́ wa. Ìfẹ́ yẹn gangan ló ń jẹ́ kí Jésù máa sunkún báyìí. Ìfẹ́ yẹn gangan òun ló ń jẹ́ kí Ọlọ́run máa bleed, nítorí pé a ò nífẹ̀ẹ́ ara wa. Ìyapa ti dé. Ìyapa ti dé. A ò gbédìí ara wa mọ́. A ò dẹ̀ lè rí Ọlọ́run. We cannot see God. Ọ̀ma wo nínú ìwé Genesis 3 nígbà tí wọ́n ń kọ́lé lọ bọ́ lọ́run lókè. Genesis 3:1-19, I think so. Wọ́n wà nínú ìfẹ́. Ọlọ́run ló rí disadvantage ohun tí wọ́n ń ṣe, pé táwọn èèyàn yìí bá kọ́ ilé yẹn wá bá wọn, wọ́n máa rí òun fín. Ọlọ́run wá lo agbára ẹ̀ láti tú èdè wọn ká. Ìfẹ́ wọn ó tú ká. Ohun tó ń fún wa ní wàhálà gangan nísìnyí ni pé, tó ń jẹ́ kí Ọlọ́run máa bleed, Jésù ń bleed gan, ni pé a ò nífẹ̀ẹ́ láàrin ara wa. Bí ìfẹ́ bá wà, Mùsùlùmí ò lè bá Kristẹni jà. Bí ìfẹ́ bá wà, Fúlàní ò lè máa ṣe ìkọlù sí Benue lójoojúmọ́. Àìmọye èèyàn ni wọ́n pa lọ́sẹ̀ yìí ní Benue. Bí ìfẹ́ bá wà láàrin wa, ọkọ àtaya ò ní ṣekú para wọn. Bí ìfẹ́ tó wà òkè bá wà láàrin wa, everybody will take everything so simple. Àìnífẹ̀ẹ́ kò jẹ́ ká lè connect Ọlọ́run mọ́. Kò jẹ́ ká lè rí Ọlọ́run mọ́ bó ti tọ́ àti bó ṣe yẹ. Mẹ́sẹ̀jì mi nìyí nínú fídíò yìí, pé Egbinrin ọ̀tẹ̀ ni. Bá a ṣe ń pàkan, òun nìkan tó ń rú padà. Ẹ jọ̀ọ́, ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, ẹ̀yin oníṣẹ̀ṣe, bọ̀dá tó ń gbọ́ mi, àǹtí tó ń gbọ́ mi, ẹ̀yin àbúrò wa tẹ́ ń gbọ́ wa, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kó ní kálukú kó fèsì bísínẹ́sì ẹ̀. Kó ní kálukú kó rán aṣọ ẹ̀ níbi tó ti fàya. Kí ìfẹ́ àti ẹ̀mí mímọ́ Ọlọ́run kó lè jọba láàrin wa. Ẹ ṣé gan ni. Onílàákàyè èèyàn, òun nìkan ṣoṣo ló lè understand ohun tí mo sọ. Ẹ̀yin onílàákàyè tẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí, tẹ́ ẹ dẹ̀ understand ẹ̀,
ẹ bá mi share sí gbogbo ayé káwọn náà lè gbọ́, àwọn èèyàn lè gbọ́ láti bí ọ̀rọ̀ méjì mẹ́ta yìí ọkàn wọn lè yí padà. You can't because you are a Christian ò ń insult ẹni tó jẹ́ oníṣẹ̀ṣe. You can't because you are a Muslim ò ń insult ẹni tó jẹ́ Christian. Ṣé ohun tá a gbélé ẹ lọ́wọ́ nìyẹn? Ṣiṣẹ́ tí Ọlọ́run kò rán wa nìyẹn. Tó o bá ṣe ẹ̀sìn ẹ dáadáa, I am telling you, it will be so easy for these people to convert to your own religions. But àìṣe dáadáa, ipá ṣáà ni, wàhálà ṣáà ni, ìdààmú ṣáà ni. Orúkọ mi ò yí padà. Bàbá confam JP náà ni. Òdú ni mí. Kì í ṣàìmọ̀ fólókó. God bless you. Ẹ jẹ́ ká ní weekend rere.